Hello. Ẹ̀yin èèyàn mi, ó mà ga pọ̀. Lọ́ bá ní ìyá onífá wá kìlọ̀ fún kábíyèsí. Wọ́n ló pe kábíyèsí ń tùbínùbí pé wọ́n rán òun níṣẹ́ sí kábíyèsí. Wọ́n ní àwọn Ifáṣìrànù rán òun sí kábíyèsí pé kó lọ kìlọ̀ fún kábíyèsí pé kí kábíyèsí bó ṣe ń fi kíní verification of paternity ọmọ Queen that is ọmọ Mariam ọmọ ìbejì yẹn bó fi ń falẹ̀ o pé kó sọ fún kábíyèsí pé àwọn fẹ́ lọ fún silence, wọ́n fẹ́ keep silence, pé àwọn fẹ́ ṣíwọ́ láti bá kábíyèsí sọ̀rọ̀. Wọ́n ní àwọn kí ìyá onífá lọ kìlọ̀ fún kábíyèsí ó ti tó gẹ́ táwọn wọ́n fẹ́ lọ fún silence, wọ́n fẹ́ lọ break silence àbí àwọn ṣe no pé àwọn fẹ́ lọ fún ìdákẹ́rọ́rọ́ pé àti pé by the time tó máa rí nǹkan láti sọ fún kábíyèsí pé àwọn ò ní sọ pé táwọn kábíyèsí náà bá fẹ́ bá wọn sọ̀rọ̀ pé àwọn ò ní gbọ́ pé that is wọ́n fẹ́ lọ fún silence. Wọ́n ní ìyá onífá ni kí ni ìtumọ̀ yẹn, kí ni yẹn ó yà yàn lẹ́nu. Wọ́n ní kí ni ìtumọ̀ tí kábíyèsí tí ìyá onífá sọ pé àwọn Ṣìrán fẹ́ lọ, wọ́n láwọn gọ́ọ̀sì wọ́n tó àwọn gọ́ọ̀sì sọ pé àwọn fẹ́ padà, wọ́n fẹ́ silent, wọ́n fẹ́ dákẹ́ pé wọ́n ò ní rí táwọn ní tí táwọn bá rí pé wọ́n ò ní sọ fún kábíyèsí pé torí nǹkan tó ìyá onífá ṣe ní kí ẹ̀tọ́ ṣe lọ́rùn wọn gọ́ọ̀sì yẹn pé kìlọ̀ fún kábíyèsí. Wọ́n ní kí ìyá onífá kìlọ̀ fún kábíyèsí pé tí ìṣẹ̀lẹ̀ yẹn bá máa ṣẹlẹ̀ torí ó dàbí pé wọ́n kìlọ̀ fún kábíyèsí ò fẹ́ gbọ́ pé tí ìṣẹ̀lẹ̀ yẹn bá máa ṣẹlẹ̀ tí kábíyèsí bá wá bá wọn páwọn ọmọ àwọn ò tiẹ̀ ní ṣe bí pa àwọn ọmọ kábíyèsí. Wọ́n ní ìyá onífá ní kó wọ́n sọ fún kábíyèsí pé òun náà kẹ̀dẹ̀ rí bóun ṣe ń sọ fún kábíyèsí tí kábíyèsí ò bá gbọ́ pé kí ìyá onífá bá wọn. Wọ́n ní ìyá onífá sọ pé wọ́n tún sọ fún ìyá onífá pé kí ìyá onífá máa bá wọn ìyẹn àwọn gọ́ọ̀sì yẹn o. Wọ́n ní àwọn kẹ̀dẹ̀ rí kí kábíyèsí lẹ́nu ìyá onífá tí ò bá ká kábíyèsí kí kábíyèsí kó lọ sọ fún kábíyèsí tí kábíyèsí bá lọ sọ pé òun ò ní gbọ́ òun ò ní gbà tó fi ń falẹ̀ pé ìyá onífá dẹ̀ ló mọ̀. Wọ́n ní bí ìyá onífá ṣe lọ bá kábíyèsí ni kábíyèsí báyìí káṣà báyìí káwò nǹkan tó ń sọ fún òun nǹkan tó ń sọ ṣùgbọ́n pé mi náà ti ń kìlọ̀ látijọ́ yìí kábíyèsí. Wọ́n ní ẹ ti dákẹ́ jù. Wọ́n ní kábíyèsí dákẹ́ pé gbogbo nǹkan tí gbogbo pé ìyá onífá ń sọ fún kábíyèsí pé gbogbo àwọn síà sì tó ń sọ fún kábíyèsí ní ààfin. Wọ́n ní even nǹkan títí kan mọ̀ kékeré yẹn ó tún sọ fún Tádénìkáwò tó sọ fún bàbá ẹ̀ bí ọba mi wọ́n ní kẹ́ lọ ṣe paternity ọmọ yìí pé ṣùgbọ́n tẹ́ẹ̀bá wọ́n ní ìyá tiẹ̀ ni wọ́n ní kán gbé ọmọ lọ fún ọlọ́mọ pé tí kábíyèsí bá kọ̀ láti gbé ọmọ yẹn lọ fún ọlọ́mọ kí wọ́n máa dethrone kábíyèsí. Wọ́n ní pẹ̀lú ẹ̀ kábíyèsí ò tún gbọ́ káwọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣó tún mọ̀ pa àwọn pípù yìí ni ló ń ṣẹlẹ̀ ló ń ran kábíyèsí ni àbí kábíyèsí náà nífẹ̀ẹ́ ara wọn ni àbí nǹkan tí wọ́n sọ fún kábíyèsí bí kábíyèsí ò fẹ́ gbà ní àbí kí ló ṣẹlẹ̀ tí kábíyèsí tó ní àwọn ò ní gbà àwọn ò ní gbọ́ ṣùgbọ́n kábíyèsí wa ò dẹ̀ rí báyìí o. Káwọn alálẹ̀ kan bá kábíyèsí kan bóyá ojú àlá ni bóyá anywhere ni kan kí nǹkan tó lè fi jẹ́ kí kábíyèsí come across àwọn people yìí kí kábíyèsí lè mọ̀ wọ́n pé òótọ́ náà sọ bẹ́ẹ̀ tí gbogbo ìtàn dẹ̀ sọ àti ìyá onífá tó tiẹ̀ máa tí kábíyèsí gbọ̀n pé òun ní favourite kò tún yẹn ló máa ń sọ fún ìyá tó máa sọ̀rọ̀ sí ìyá fún àwọn gọ́ọ̀sì yẹn ìyá onífá náà máa rán gbẹ̀sígbà tí ìyá onífá dẹ̀ ti ń sọ fún kábíyèsí ò fẹ́ gbọ́ wọn náà ti kìlọ̀ fún pé tí wàhálà yẹn bá máa dé pé kí kọ́ máa pè àwọn
ṣe rí pé ìyẹn náà lágbára. Nígbà kábíyèsí bá ṣe gudugudu léni pé òun fẹ́ ṣe kí ló ń ṣe àwọn lágbájé kí ló ń ṣe àwọn tẹ̀ ẹ wo bó ṣe sọ nípa ti olórí Tóbi kábíyèsí nílá gbogbo oríṣiríṣi nǹkan tó ń sọ wọ́n sọ fún kábíyèsí wọ́n ní tílẹ̀ bá mọ kábíyèsí lè bínú léni pé léni ni kò ní dọ̀la wọ́n ní kílẹ̀ tó mọ kábíyèsí ti gbàgbé yẹn ó tiẹ̀ ti gbàgbé ẹ̀ ó máa ní ìpàkọ́ ìyọ̀ṣùtì Ashley àgàgà tẹ́ bá tiẹ̀ rí Ashley nínú fefefe tó ń ṣe Harry á wá gbé ohun tí ẹ̀ ní pé kí kábíyèsí kò mọ bóun ṣe fẹ́ ṣe kábíyèsí àti Tádéníkàwò pé kí kábíyèsí kó má wojú Tádéníkàwò tàfi ó mọ òun nìkan àfàdémákinwá nìkan kó máa ṣe kó máa mọ̀ ẹ wòjọ́ àti arínú screen tó kàn gbé ọmọ tó gbé síwájú kábíyèsí ó dàbí pé tó máa ṣẹ́ ojú wọn pẹ̀pẹ̀pẹ̀ yẹn kábíyèsí máa wà kárídèwé àbáwọn míì mọ bí èèyàn ṣe máa nífẹ̀ẹ́ ọmọ lọ́mọ ju ara ẹ̀ lọ kíní yìí igi gọgọrọ má goni lójú ṣèbókèrè náà ti ń yẹ a tún máa fẹ́ kí kábíyèsí gba ọmọ yẹn lọ́wọ́ òun níbi tí kábíyèsí àti àwọn èèyàn jàǹkànjàǹkàn ti rìn ó máa lọ fèsì kábíyèsí á gbé ọmọ yẹn á fẹ́ fi máa gún kábíyèsí lẹ́nu gbogbo ẹ̀ náà la rí nínú screen gbà míì a tún rí lẹ́jọ́ ọjọ́ mẹ́ta yìí kábíyèsí rìn bọ̀ tó rìn bọ̀ ó kàn lọ dúró sẹ́nu ọ̀nà ó dúró síwájú kábíyèsí gbà tí kábíyèsí mọ̀ ó tètè gbọ́ ọmọ yẹn lẹ̀ ó yá kó dọ̀bálẹ̀ fún kábíyèsí ọmọ yẹn náà sáré ọmọ yẹn dẹ̀ sáré ó dọ̀bálẹ̀ wọ́n kàn rọra ṣe kí nìyẹn ọmọ yẹn kàn dọ̀bálẹ̀ fún kábíyèsí ọmọ yẹn kàn fò dìde ní ẹ̀rù bà ó kàn sáré dìyẹ́ ẹ̀ mú tọmọ yẹn gún wá rìrìrìrì pé kíní because ó ṣàǹfọ̀sì ọmọ yẹn nǹkan tọmọ yẹn ò fẹ́ ṣe ó ṣàǹfọ̀sì ọmọ yẹn pé kọ́mọ yẹn ṣe ó fọ̀sì ọmọ yẹn kọ́mọ yẹn ṣe Ashley pẹ̀lú ẹ̀ ṣe rí gbogbo àwọn nǹkan tó ń ṣe nìyẹn tó ń ṣe lábẹ́lẹ̀ táwa gan ọmọ but wọ́n ń ṣe bọ̀sibọ̀sí abẹ́lẹ̀ tẹ̀sẹ̀ ìgbọ́n tó ń ṣe fún kábíyèsí nígbà tí èèyàn rí ìyẹn screen nìyẹn o lórí screen nìyẹn o ọlọ́run ló máa intervene ni ọlọ́run ló máa intervene torí gbogbo ẹ̀ la rí gbogbo ẹ̀ la gbọ́ àfi tá a gbọ́ nìkan la sọ fún yín òun tá a bá gbọ́ òun nìkan la mọ̀ òun là sọ fún yín ṣùgbọ́n ìta bá gbọ́ a gbọ́dọ̀ tayé lólobó pé nǹkan tó máa ń ṣẹlẹ̀ lélẹ́yìí kọ́lọ́n kó má bàa kó kábíyèsí wa yọ kọ́lọ́n kó ṣàánú fún kábíyèsí torí ọlọ́run máa yẹ kí kábíyèsí gbé igi eléra wọ́n tiẹ̀ ti gbélé náà ẹ̀tọ́ ọlọ́run ló máa bá wa gbọ̀n kúrò lára kábíyèsí ọlọ́run ló máa bá kábíyèsí gbọ̀n gbogbo igi eléra tó rìn kábíyèsí ní gbogbo ara lè lágbára wọ́n ní ìyá onífá ni kó gba ọmọ lọ́wọ́ Mariam kó ṣe paternity ṣé mọ̀ pé kábíyèsí tó wá lè ti rí Mariam báyìí ó ti di nǹkan mi ayé kọ́lọ́n kó ṣàánú fún wa kọ́lọ́n kó kó kábíyèsí wa yọ kọ́lọ́n kó kó kábíyèsí yẹ ẹ wo Naomi tó ń lọ léni tó máa wá ṣe fi ìpè lásán ni tó bá jẹ́ agbára Ọlọ́run ẹni tọ́lọ́run ò pa wọ́n ní ọba ayé kan kò lè rí pa òun ni ẹ̀yin èèyàn mi mo ní kí n sáré ta yín lólobó pé nǹkan tó tún ṣẹlẹ̀ ta tún gbọ́ tán ló ṣẹlẹ̀ ní ààfin nìyẹn bí ìyá onífá kìlọ̀ páwọn àwọn òrìṣà wọn kìlọ̀ pé kábíyèsí kí ló dé tẹ̀ ń ṣe yan bí ọkà wọ́n ní gbogbo ẹ̀ lọ́wọ́ kábíyèsí ló wà torí òun ni apàṣẹ wà òun làṣẹ wà lọ́wọ́ ẹ̀ tó bá ní ó yá paternity ọmọ ó ní Mary à ń fẹ́ pé láyè kábíyèsí lónìí kábíyèsí ní kì í ṣe òun pé ó yẹ ká ṣe paternity ó lóun ò ṣe ọlọ́run akọ́ wa mọ̀ ṣe akọ́ kábíyèsí mọ̀ ṣe akọ́ gbogbo ẹ̀ torí kò sẹ́ni tó lágbára ju ọlọ́run lọ ọlọ́run á ràn kábíyèsí lọ́wọ́ ẹ̀yin èèyàn mi àbọ̀ ọlọ́run adájú lórí wa o dájú lórí kábíyèsí wa dájú lórí Naomi o á ṣèyanu wọn ò ní rí wọn gbé ṣe o gbogbo ogun tó ń gbé ti Naomi àti kábíyèsí lágbára Kristi Jésù ọlọ́run ò ní jẹ́ kó ṣẹ mọ́ wọn lára
Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan yíyan. Ẹ bá wa share, ẹ bá wa tẹ́tí sí, ẹ bá wa share, ẹ bá wa subscribe, ẹ bá wa share, ẹ bá wa love, kẹ́dẹ̀ bá fi túkù sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Èmi kankan ò ní ṣe mi wa o lórúkọ Jésù Olúwa wa. Amen.